gẹ́gẹ́ bí bàbá wa Sefu Fagbohun Ọláìgbẹ́ ṣe máa ń gbé kalẹ̀ lọ́dọọdún pẹ̀lú ìkúnlọ́wọ́ alájà Olifat tí ṣe ìyá níkẹ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀ tó dórí ọ̀gá àgbà tó ń darí ibẹ̀ láti ṣe ìkúwọ́ fún àwọn ọmọ kéékèèké fẹ́bùn ọlọ́kọ̀ ọ̀jọ̀kẹ́ lẹ́yìn tí ó yẹ kí wọ́n rí fàyè ọdún ìyẹn ọdún kérésì ó mà ti tún wáyé o. téèyàn bá gẹ̀ṣin nínú àwọn ọmọ tó kópa nínú tọdún 2025 kò gbọ́dọ̀ kọsẹ̀ rárá látàrí bí alájà ìyá níkẹ́ tí ń ṣe òǹdíje láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin fún ẹgbẹ́ ẹlẹ́ṣin tó kalẹ̀ sínú ọgbà iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀ láti ṣe bí ìṣe wọn tí wọ́n ṣe látẹ̀yìnwá. ẹsẹ̀ gbogbo àwọn lẹ́ẹ̀kan tí wọ́n ṣe ìkúlọ́wọ́ fún ètò yìí ó pé gẹ́gẹ́ bí bàbá wa Alhaji Sefu Fagbohun bí wọ́n ṣe fi lélẹ̀ láti ìgbà tí ó ti pẹ́. bí ètò náà ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè kan tí ó fún wọn ní àdúrà àti bó ṣe ń tẹ̀ síwájú ní ẹsẹẹsẹ onírúurú àwọn ìdíje ọlọ́kọ̀ òjọ̀kan ló wáyé níbi tí màmá wa arábìnrin Asikidana Albertine tí ń ṣe aya Fagbohun ti láǹfààní láti ka ìwé àpilẹ̀kọ rẹ̀ sétí gbọ́ òbí àti alágbàtọ́ tí ó lórí ọ̀fẹ́ láti kópa níbi ayẹyẹ náà. ìdíje tí wọ́n ti gbé kalẹ̀ látìgbà tí ó ti pẹ́ láti ọwọ́ ìyá ìwé arábìnrin Asikidana Albertine èyí tí wọ́n fi ṣe àpèjúwe nípa ti òdòdó ní wá lọ́wọ́ yín tó yọ òrìkan eléyìí tí wọ́n nífẹ̀ẹ́ sí láti jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n ṣe ìdíje nípa rẹ̀. ọ̀kan pàtàkì lára àwọn olùkópa nínú ètò náà ló wá padà jáwé olúborí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdíje wọ̀nyí èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àwọn ijó ọlọ́kọ̀ òjọ̀kan ló fi hàn wípé ayé ọdún ọ̀hún dùn mọ́ àwọn ọmọ náà nínú lọ́pọ̀lọpọ̀. ní báyìí ètò pípẹ́ ẹ̀bù wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu níbi tí wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mu tí wọ́n sì tún gba àwọn nǹkan ẹlẹ́rìndòdò sí láti fi ìdùnnú fayọ̀ ṣọdún kérésìmesì èyí tí ó wọlé dín náà. níparí ohun gbogbo aláǹfààní láti súnmọ́ àwọn ènìyàn bí èèyàn èyí tí wọ́n láǹfààní láti kópa nínú ètò náà. màmá wa alájà Olifat ọmọ bíbí Asikidana wọ́n láǹfààní àti bá ikọ̀ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV sọ̀rọ̀ ẹ gbọ́ gbólóhùn ọ̀rọ̀ wọn látẹnu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. àkọ́kọ́ náà máa gbà bí èèkàn mọ́ dúpẹ́ lọ fún Ọlọ́run fún oore dáadáa Ọlọ́run ṣe lígbèsí ayé wa yẹli fàmí Fagbohun fún ìlọsíwájú àtòrè ọ̀fẹ́ yẹ̀rìn gbà lójoojúmọ́ àkókò yẹn láti dúpẹ́ lọ fọlọ́run yẹ kó dáwọ́ iṣẹ́ ìdúró ti dáadáa nígbèsí ayé wa. bí àbáwò àti ń ṣe Papa Noel gbogbo ìlú ló ti mọ̀ yẹn kọ́ yẹ fá kátọ́mọ ròyìn ìra onítorí iyọ̀kì ròyìn ìra ẹ̀ kò ṣalákọ̀ọ́kọ́ yẹ̀ tí ń ṣe ni. bí àbá sì fẹ́ ṣe Papa Noel ìrìnàjò Àjáwọ̀rẹ̀ nǹkan ni yẹn mọ̀ ń lo gbogbo ìrànlọ́wọ́ wa sí kan lo gbogbo owó àti agbára sí ni ẹ̀yin náà mọ̀ ìyẹ́ kò ṣe fọ̀lẹ́ bóyá papọ̀ mọ́ ìsìnkú kan ló fún ní agbára tó wọ̀nyí bàbá ṣe kàn lọ́dún ni àmọ́ ń wò fọ̀lẹ́ pọ̀ fún ṣé gbàdúrà yọ fẹ́ tẹ̀lé ìyá àtọ̀ fẹ́ ṣe kọ́tọ́ náà rìn jù wọ́n ẹ̀ lọ ní ti ìyá ìṣẹ̀lẹ̀ ni ó fún náà rìn jù wọ́n ẹ̀ lọ ìsì ń gbà bí kan fún sọkẹ́lì ìgbẹ́ kò ṣe torí ìsìnkú kan ló dé làwa fún ṣe Papa Noel kò ní takú síbí àtọmọ̀ ṣe Ọlọ́run kódà gbogbo wa sí kódà president Sefu Fagbohun sí fún ká máa lálàáfíà lẹ́yìn iye ọ̀pọ̀lọpọ̀ látọmọ ṣe kò ní dúró síbí. mo kí wọn fún èèwọ̀ ọdún Papa Noel yọ wọlé dé fọlí èmi wà aṣọ pọ̀. olóyè Sanafiu náà kò ṣàìtún sọ gbólóhùn tiwọn náà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tí ń darí ojúlẹ̀ṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀ àlàyé tiwọn náà rèé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ tí wọ́n fi bá iléeṣẹ́ wa sọ̀rọ̀. pé tí máa ń wáyé gbogbo ọdún náà tọ́dọ̀ náà ìyàtọ̀ tọ́wọ̀ náà ó sì abẹ́rẹ́ láàárọ̀ kápá ilé aago 4 ọkọjá ìṣẹ́jú mẹ́sàn-án iná mi dùn gan pé gbogbo ẹ̀fọ́ lọ́gbà máa tọrọ pé yín ti máa ń tọrọ lẹ́dọ̀ àfọ̀lẹ́ ká máa gbàdúrà fún bàbá wa àdúrà mi gúgú bàbá wa Alhaji Sefu Fagbohun Ọláìgbẹ́ nítorí ọgbà ẹ̀hún wáyé bí elénìyè kò wọ́pọ̀. Honorable Amosu Laurent àwọn náà pẹ̀lú ṣe ìkún wọn lọ́pọ̀lọpọ̀ fún ètò yìí láti sọ ìdùnnú wọn lórí ìgbésẹ̀ tí bàbá wa president Sefu Fagbohun tí wọ́n ń gbé ní ìgbésẹ̀ ẹgbọ́ díẹ̀ nínú àlàyé tí wọ́n ṣe. ọ̀nà máa kọ́kọ́ kí bàbá yìí wá bàbá ọlọ́mọ púpọ̀ Ọlọ́run kọ́ lọ́ra ẹ̀mí wọn fún wa yéé fún tọwọ́tọwọ́ ká fún porúkọ wọn bàbá yìí wá Alhaji Patriarch Sefu Fagbohun Ọlọ́run kọ́ lọ́ra ẹ̀mí wọn fóni pẹ̀lú iṣẹ́ takuntakun yìí wọ́n ń ṣe nílùú wa ìlú Àjáwọ̀rẹ̀ pẹ̀lú gbogbo ìlú yóò wọ̀ lágbègbè wa lọ gbò ẹ̀yin náà bá rí tó ta lẹ́yìn rìkẹ́lì ọmọdé yẹn ń perúkọ wọn kò sì wẹ́ẹ̀ tẹ́ kò ní wọ́n ti kò ipò bẹ́ẹ̀ ẹ̀sùn gbogbo ìlú yóò ti sọmọ wa níbí. ká súnmọ́ ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn
fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohùn náà sílẹ̀.